sábàlá ìròyìn lórí ètò wa Agogo Ayọ̀. Èmi ni Olúwaṣèyí Ògúnlẹ́yẹ gbọ́ kókó oníròyìn tí a ní fún yín. Ara àwọn obìnrin arúgbó náà máa ń dìde, Táíwò Àjàyí Lizette ló sọ bẹ́ẹ̀. Ẹniọlá Badmus di sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò. Iná gbé arákùnrin lórí òpópónà PHCN nílùú Calabar. Ẹ wá nǹkan fìdílé kájọ gbádùn ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Nígbà tó ń gbé eré orí ìtàgé rẹ̀ Harewood lárugẹ nínú èyí tó ti kópa gẹ́gẹ́ bí obìnrin arúgbó tí ara rẹ̀ dúró re, ògbóǹtarìgì òṣèrébìnrin ní Táíwò Àjàyí Lizette sọ wípé àwọn obìnrin arúgbó sì máa ń gbádùn ìbálòpọ̀ àti wípé díẹ̀ lára wọn náà sì máa ń ní ìbálòpọ̀ tó dúró déédéé. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní obìnrin arúgbó ni òun nínú eré ìtàgé náà àti ní ojú ayé nítorí pé ọmọ ọdún 73 ni òun jẹ́. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tiẹ̀ mọ̀ wípé àwọn obìnrin arúgbó sì wà láyé, bẹ́ẹ̀ sì ni wọn ò mọ̀ bóyá wọ́n tiẹ̀ máa ń fi ara da àwọn nǹkan kan. Ìyáàfin Lizette sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó yí àwọn obìnrin arúgbó káàkiri kò mọ̀ wípé wọ́n ń la nǹkan kan kọjá nítorí wọn kò bìkítà nípa wọn rárá. Ikùn òṣèrébìnrin náà wá sọ wípé ìtàn yìí ni òun sọ nínú eré ìtàgé náà láti sọ fún àwọn ènìyàn pé ènìyàn ẹlẹ́ran ara ni àwọn obìnrin arúgbó náà jẹ́, ara wọn náà sì jí dáadáa lọ́pọ̀lọpọ̀ ọ̀nà. Ó ní obìnrin arúgbó máa ń gbádùn ìbálòpọ̀ dáadáa nígbà tí kò bá sí ohunkóhun ní ọkàn àyà rẹ̀ mọ́ nípa wípé kí àwọn ọmọ rẹ̀ ti ṣègbéyàwó tàbí kí wọ́n ti lọ sílé ọkọ tó sì kù òun àti ọkọ rẹ̀ nìkan. Lákòótán, ìyáàfin Àjàyí Lizette ní níṣe ni àwọn ọkùnrin arúgbó máa ń gbégbá ìṣekúṣe tí wọ́n bá ti dẹ́kun ọmọ bíbí, ṣùgbọ́n wọ́n máa ń ti obìnrin arúgbó sí kọ̀rọ̀ yàrá ni nítorí wọn ò lérò wípé ara wọn sì dúró déédéé nídìí ìbálòpọ̀. Òṣèrébìnrin apanilẹ́rìn nílé iṣẹ́ Nollywood ní Ẹniọlá Badmus ti ń la ọ̀nà tuntun fúnra rẹ̀ gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò. Òṣèrébìnrin tó kópa gẹ́gẹ́ bí gbogbo Big Girls nínú eré sinimá Jennifer ti ń ṣe atọ́kùn ètò orí rédíò kan tó ń jẹ́ Your Head Dey There, ètò tó ń béèrè ìbéèrè tó sì tún ń dáhùn àwọn ìbéèrè nípa ìlú Èkó nínú èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn yóò ti gba ẹ̀bùn lóríṣiríṣi. Ètò apanilẹ́rìn náà máa ń wáyé ní ọjọ́jú Ajé dédé agogo 6 ìrọ̀lẹ́ lórí rédíò Wazobia FM àti Niger FM. Lọ́lọ́ yìí ni àwọn olùgbé iléèwé girama gbogbonìṣe Government Technical College nílùú Calabar tají láti bá arákùnrin kan níbi tó gbẹ sí lórí ọ̀kan lára àwọn òpópónà PHCN. Ọ̀kan lára àwọn olùgbé náà sọ wípé iná wọn lọ láàárọ̀ kùtùkùtù ọjọ́ náà, àwọn sì lérò wípé PHCN tún gbé ìṣe wọn dé ni, ṣùgbọ́n níṣe ni àwọn bá arákùnrin kan tó dìrọ̀ mọ́ òpópónà náà ní àfẹ̀mọ́júmọ́. Láìpẹ́, àwọn ọlọ́pàá àtàwọn àjọ tó mójútó ìdáàbòbò mìíràn dé agbègbè náà, wọ́n sì sọ òkú arákùnrin yìí kalẹ̀ kí wọ́n bá lè mọ irú ẹni tó jẹ́ gan-an. Èyí ni òpin ìròyìn fún tòní, ẹ tún gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Ara àwọn obìnrin arúgbó náà máa ń dìde, Táíwò Àjàyí Lizette ló sọ bẹ́ẹ̀. Ẹniọlá Badmus di sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò. Iná gbé arákùnrin lórí òpópónà PHCN nílùú Calabar. Àìjùbẹ́ lọ lórí abala ìròyìn lórí ètò wa Agogo Ayọ̀ fún tòní. Ètò sì ń tẹ̀síwájú, ẹ má lọ síbi kankan.